Welcome to Olateju Blog for your Yoruba trending news and updates. Ṣé rí fídíò tí mo fẹ́ fi wọ̀nyí yìí, mo fẹ́ kẹ́ fara balẹ̀ ká jọ wò ó. Ẹ mọ̀ pé tá ò bá rí a kì í sọ. Ká dẹ̀ tó sọ, ó yẹ kó mọ̀ pé a ti ṣe ìwádìí fínífíní ká tó mọ wá fún yín lórí ètò. Ẹ má gbàgbé láti bá wa like, share, láti subscribe kẹ́ lè máa jẹ ìgbádùn wa lọ. Ó yá, ẹ jẹ́ ká jọ sojú abẹ́ ń kó. Ó bẹ̀rẹ̀ sí ní àwo, ó ń charge. Àìmọye ìgbà ni mo bá sọ pé máa ṣe packaging iṣẹ́ mi bẹ̀ tó pé kò ní béèrè owó tí ó fi débẹ̀ torí pé wọ́n náà ti gòkè. Tó bá ṣiṣẹ́ tán báyìí wọ́n lè máa fún owó rádaràda lọ bí 5,000, 10,000 nígbà náà. Òkìkí ò kú ní gbogbo ìgbà yẹn. Mo fẹ́ sẹ́ndì owó sí màámi, mo fẹ́ sẹ́ndì owó sí màá rẹ̀ náà ló lè yáwó fún. Kò lè yáwó torí pé yóò jẹun. Òkìkí ṣe ló gbogbo ìgbésí ayé ẹ̀ rè nígbà òjò nígbà ẹ̀rùn tó dẹ̀ fi ń tọ́mọ tó náà dẹ̀ fi ń ṣègbésí ayé ara ẹ̀. Ìgbà tó Kìkì tó wá di pé ayé ń pè tó Kìkì ń dúró nírònà táwọn èèyàn lọ bá bàbá Òkè Ògùn tó Kìkì ń dúró káàkiri tó fẹ́ wọ mọ́tò táwọn èèyàn ti ń fà á láṣọ tó pé tá a bá dé àwùjọ kan bí wọ́n bá ti ń fà mí ni wọ́n máa ń fa Òkìkí. Bí n bá gbaṣẹ́ MC àjọlọ ṣe ètí ọba jẹ́ pé látọ̀dọ̀ Bíọ́lá ó mọ èèyàn púpọ̀ látara mi, èmi náà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn látara Òkìkí. Àwa méjì náà la fẹ́ ẹjọ́ rẹ̀ nínú ẹ̀, èmi àti Fáníyì nílùú Ìṣẹ̀yìn. Yàtọ̀ fáwọn tó mú bí àbúrò, àwọn tó mú bí ẹ̀gbọ́n, àwọn tó mú bí bàbá. Nínú gbogbo ọmọ tó gbọ́dọ̀ pa gbogbo kọjá, ọmọ kan tí ò lè fi ṣeré jù náà ni mo lè pè lókìkí. Débi pé ibi tó ká gbà Òkìkí dé tí òjò pa gbogbo dé ní nǹkan bí ọdún 3-4 sẹ́yìn tókìkí ò tí ì níyàwó lé tí àwọn bá dé ilé rẹ̀ ni wọ́n lọ rè sùn níbi tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ dé torí kó sì wọ́n. Kò sì sí nǹkan kan tóun náà wá fẹ́ lọ́dọ̀ òjò tójò lè fi dùn tí èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ nínú wa. Ẹni tó bá lójò pa gbogbo dá sóhun ẹbí pé irú àwo ló kọjú sójò pa gbogbo. Bẹ́ẹ̀ ni alábàáhùn tó ní Ọlọ́run ò fojú, abuké tó ní Ọlọ́run ò fojú rẹ̀ òun wò ó ẹbí pé irú ẹ̀yìn wo lòun náà kọ sílé mọ̀ rẹ̀. Gbogbo àkókò yìí Òkìkí ọmọ kú bí ọdún 2 sẹ́yìn èmi àti ẹ̀ náà lájọ lọ rí bẹ́ẹ̀ nìkan ṣàjọyọ̀ lẹ́kọ̀ọ́. Ẹnìyẹn ti mọ́kàdé, ẹnìyẹn dẹ̀ jí bí àbúrò ló jẹ́ sí mi tó pé kò sí nǹkan tá a lè ṣe ẹnìyẹn máa contribute. Alhaji Sodiq Lamid kò sí nǹkan tá a lè mọ́ ṣe, kódà Òkìkí ti tó mọ̀ jù mí lọ pé anytime any day tó Kìkì bá ti ní bùkátà kan tí ó gbọ́ èyí tí ó fi kọnu tó ń tíátà tí wọ́n fi dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ yóò pè Sodiq ni yóò dẹ̀ sí tó bá ní lágbára fún. Ṣérú ẹni bí ó wà á ti mọ́kàdé òun fẹ́ ṣe àjọyọ̀ òun fẹ́ ṣe prayer tó burú ká lọ ọlọ èmi náà lọ àpàdé lọ́hùn ni jọ̀sí èmi dẹ̀ kúrò bẹ́ẹ̀ jọ yẹn pé mo níṣẹ́ mo dẹ̀ kúrò bẹ́ẹ̀. Ọjọ́ kejì lòun kúrò bẹ́ẹ̀ tó ń bọ̀ ó kọjá Long Bridge ní mọ́tò rẹ̀ lásídẹ̀ǹtì tó jóná òun nìkan ló fẹ́ yé inú mọ́tò yẹn apá báyìí nìkan ni ló fi ṣiṣẹ́. Ariwo mi náà ní gbà ọmọ lámọ́tò tí mo wọ̀ ní jóná yìí ẹ bá mi dúpẹ́. Òkìkí ọ̀sìn yìí ò kú gbà náà o. Bí ọdún kààbọ̀ ọdún 2 sísìn ni Òkìkí ń gba owó tí wọ́n á rí tọ́kọ́kọ́bọ̀ kó pamọ́ níbi wípé èmi gan ti ń yọ̀ sí. Ọ̀rẹ́ mi ní àṣà kan tí máa ń dá àṣégbà tí ò tí ì sówó lọ́wọ́ ẹ̀ ni tá a bá jọ lóore Òkìkí ó lò lówó ní ìsìnkú kò ní fún olóde ₦1. Láti bí ọdún 2 nísìn òdì ní ọmọ má bà wá Bobby K ò tiẹ̀ ní gbà òde tí Bobby K ò bá ti ní náwó kò ní débẹ̀. Bẹ́ẹ̀ bí ọlá fowó ṣeré Òkìkí náà wá ti dẹni tá a jọ ń kówó pò pé ẹja fún lágbájá ń yé báyìí. Ọlọ́run orí mi ó pẹ̀lú tí mò ń sọ yìí ó dèrò ọ̀run lónìí tó di pé Òkìkí wá ń fún ìyá bàbá rẹ̀ lówó oúnjẹ ojúmọ́. Kí wá ló fẹ́ ṣẹlẹ̀? Kí ló fa sábàbí ikú Òkìkí? Ẹni tó fẹ́ ṣe pátí tó pè wá lóde àti raṣọ ó wá bá mi èmi wà lọ́yọ̀ọ́ àjọ gbéra kúrò lọ́yọ̀ọ́ ni àjọ débàdàn mo gbé mọ́tò mi kalẹ̀ àgbé mọ́tò Bíọ́lá àwa 5 la wà nínú mọ́tò èmi Òkìkí Bíọ́lá fowó ṣeré Àmùdá ó jèrè àtìyàwó Àmùdá ó jèrè. Àdóde àfìfẹ́ hàn sólóde
àfihàn hàn sí gbogbo àwọn èèyàn wa tó wà ńbẹ̀, àwọn náà fìfẹ́ hàn sí wa. A pẹ́ díẹ̀ ńbẹ̀ tọ́ra ṣe fàájì. Òkìkí èmu tí èmi ní èmu sìgá, gbogbo nǹkan tó jẹ́ nǹkan alcoholic èmi àti ẹ̀ ò kí ń mu, ló jẹ́ kọ́rẹ́ wa ó dọ́gba, ló jẹ́ kọ́rẹ́ wa ó papọ̀. A ṣe fàájì dé àkó ńbẹ̀, bá a ṣe ń drive jáde bọ̀ èmi náà mo wa mọ́tò. Àmọ̀dá ò bá wa padà mọ́, ìyàwó Àmọ̀dá ló wà pẹ̀lú wa. A pàdé Wálé Rasaki lọ́nà, ọ̀gá wa, director ni. A sọ̀kalẹ̀, wọ́n lè ní ọ̀rọ̀ Ògìgí ní kankan, gbogbo àjọ sọ̀rọ̀, àjọ ṣeré. A kú mi àpàdé Àyànfẹ́ Adékúnlé, àbò náà sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ artist la pàdé lọ́nà tá à ń sọ̀kalẹ̀ nínú mọ́tò tí ọ̀sán ni ká dúró ká sọ̀kalẹ̀, a sì dágbére. Mo wá notice nǹkan kan nígbà tá à ń bọ̀ wá sóde yẹn, màmá Òkìkí pé bẹ́ẹ̀ni, màmá Òkìkí pé màmá rẹ̀ sọ fún màmá rẹ̀ ní Òkìkí, àní àwọn kan dúró tì mí, ìyìn sì dá wọn mọ̀, ìyìn rí wọn rí, sẹ́ǹsì rànràn ní sẹ́ẹ̀sùn ní ibi wọn ní ìsun wọn kan sáà ń rí wọn báyìí. Ojú dẹ̀ ń dà màmá láàmú, ojú ń dà wọn láàmú díẹ̀. Ara nǹkan tí bùkátà tó Òkìkí náwó sí lára màmá ẹ̀ nìyẹn. Wọ́n ní àwọn kan dúró tì mí wọn ò lọ, wọ́n ní wọ́n sọ fún màmá pé màmá mi ẹ má fi ìjọba lọ mí mọ́, ṣé bí ẹ lájẹ, wọ́n láwọn ò lájẹ, ẹ sì àṣepamọ́ kankan, wọ́n láwọn ò ṣe, ẹ sì bá tẹnìkan jẹ́ inú ọkọ̀ tá gbogbo àwọn àlejò sọ, ẹ bá tẹnìkan kan jẹ́, ẹ bá tẹnìkan kan jẹ́, ẹ máa dúpẹ́ fún ẹ máa ṣe láyé lánàá, Ọlọ́run kò yíyọ. Kò jẹ́ kí màmá sọ ọ̀rọ̀ yẹn délẹ̀. Àwọn ń pe gbálàyé mi mọ̀ wọ́n, mo bá ń bá wíńdọ́ náà pé ẹ̀kọ́ pé tágbàlagbà bá ti dé, àgbàlagbà máa ń sárán. Kò bá jẹ́ kí màmá sọ ohun tí wọ́n sọ ní ìtìmọ̀ tí wọ́n sọ. Ṣé mo fowó oúnjẹ jẹ yín yà? Ẹ sọ wàláì torí mi ẹ̀ mọ́, because èmi àti ẹ ti jọ, ó ti ná gbàrà lọ́tọ̀, èmi náà ti ná gbòòrò lọ́tọ̀, ibi ká máa ṣáájú káàkiri. Ó sì ní ṣé máa bá kálukú lẹ́jẹ̀ ẹ̀gbọ́n, èmi ò pé òṣòògùn, ṣùgbọ́n àtijọ́ confam pé tó ìṣẹ̀dá àti wa ò bóògùn ṣiṣẹ́. Tó mi ì rí bí ẹni tí máa ń ṣoògùn ẹ̀ nígbàgbọ́ mẹ́, so kì í sì ní introduce ẹ̀ sí, òun náà sì introduce ẹ̀ sí mi. So lẹ́yìn pé tẹ́sibíyù lọ́jọ́ dà wá pọ̀ àtàwẹ̀. Níjọ́ mo ti mọ Òkìkí kò pẹ̀ràn ọdún rí, iléyá yìí l'Òkìkí fowó ara rẹ̀ ló fi ra ẹran. Nígbà tó wó kù díẹ̀ káàtó, ọ̀rẹ́ wa kan tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́, babawo ààrẹ jẹ́ Káyínfà, òun ló fi owó kún lọ́dún nínú iléyá tá a ṣe lọ. Òun náà lọ bá ara ẹran, ó sì gbé fún ọkọ mi, mo fi gbẹ́ran wálé láti Ògbómọ̀ṣọ́. Nígbà tẹ́mi jẹ́ ń pẹran lé mi tán máa wọ́n ẹran bàbá wa Òkìkí ń kọ́, Òkìkí tí ń pẹran ó ti wọlé yá, àbá fi ń ṣàwàdà jọ̀nà. Tọ́ kí wá ló fa sábàbí ikú Òkìkí? Èmi dé ibi tẹ́mi ó ti gbé mọ́tò tèmi, mo já Òkìkí lẹ̀ àti Bíọ́lá, a jókòó ń bẹ̀, a ṣe fàájì. Bíọ́lá ra mọ̀tínà fún wa, àti ẹni ṣe eré pé fún big malt làwọn èèyàn pèsè yìí ń jẹ gẹ́gẹ́ bí big stout. Bàbá mú, Bíọ́lá tún ra aṣọ fún wa, Bíọ́lá fowó ṣeré Àbẹ̀bí Ìbàdàn. Ó ní k'Òkìkí máa lọ lépélẹ̀ ti sú. Gbogbo bàtàǹsọ àti wà bíi 6:30 nírọ̀lẹ́. Èyí ń jẹ́ lọ́jọ́ Sunday ní 31st. Mọ́ lọ ilẹ̀ ti sú, ọ̀dọ̀ Òkìkí ẹ dúró ní kankan kí aṣọ kan náà ni tí mo wọ̀ iná mo mú dání. Ìsìtò adágbére fún ìyàwó mi pé wọ́n sọ ṣe pé lórí fóònù ìyẹn kọ́ lọ́jà bí aṣọ kan tí mo mú dání. Ṣàkọsí tí n bá ti gbà ń pẹ́ ìbú báyìí, mo bọ́ ọ̀yọ́ náà ni. A bá fi ṣàwàdà, mo bọ́nà mọ́tò mi, àwọn náà bọ́nà mọ́tò Bíọ́lá, èmi gbọ́nà Wòròdú lọ. Àwọn gbọ́nà General Gas. Ilé Bíọ́lá wà ní Kọ́lápọ̀. Bíọ́lá jálẹ̀ ní General Gas gẹ́gẹ́ bí tí wọ́n sọ fún mi níjọ́ kejì. Tọ́ ntọ́ wá fà sábàbí ikú Òkìkí rẹ̀. Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n pa Òkìkí o. Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n pa Òkìkí. Àkọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá Àkóbọ̀ police station. In fact, mo dúpẹ́ lọ́wọ́ DPO wọn. Gbogbo ẹni tó bá mọ̀ wọ́n, èèyàn ni wọ́n o. Especially DPO tó wà ní Àkóbọ̀ police station, èèyàn ni. Àti gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀ka ìgbókùpamọ́sí ìtọ́jú èèyàn ṣèyàn lọ́jọ́ ní Òdògbó barracks ní Ọ̀jọ́, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn.
èèyàn ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Àwọn gan láìlẹ̀ ká mọ̀ pé lọ́rẹ̀ẹ́ aráàlú yàtọ̀ fáwọn ọlọ́pàá tí wọn ò mọṣẹ́ wọn ṣe tí wọn ì ṣojúṣe wọn. DPO tó wà ní Àkóbọ̀ police station ẹ̀ ní dààmú, wọn ò ní fòkú yín ránṣẹ́ lé, ọwọ́ yín báyìí lẹ́ẹ̀ fi gbẹ̀tọ́ yín. Wọ́n ṣe dáadáa púpọ̀, wọ́n ṣe dáadáa. Ìdí tí mo fi wá ní àwọn ẹ̀ṣọ́ kan wà tí wọ́n ń ṣiṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ni wọ́n ṣokùnfà apó òkìkí. Torí pé nínú rìpọ́ọ̀tù tá a gbọ́, akúkú fojú kan mọ́tò tó wọ̀, mọ́tò sọ́ọ́lẹ̀. Èmi èyí jiyàn bí wọ́n bá lókìkí wọ sọ́ọ́lẹ̀, gbogbo ìgbà tó kìkì máa ń sọ́fà tí ń sọ̀rọ̀ ní sọ́ọ́lẹ̀ ní ọwọ́ ńlọmọ aláàdì sí mo ṣe tètè gbàdúrà mọ́tò fún ọwọ́ mọ́tò sọ́ọ́lẹ̀ yìí. Ìrìn àjò okú tó pa òkìkí, ìrìn àjò 2 minutes péré náà ni, kò tó ṣẹ́jú méjì ní ìrìn àjò tí òkìkí fi rìn nínú mọ́tò síbi tí ó ti ṣalábàápàdé ikú ẹ̀, kò tó ṣẹ́jú méjì. Àbí ẹ bá mi wò láti General Gas, ẹ̀yin tẹ́ bá mọ General Gas lábẹ́ bíríìjì, kéèyàn ó sì drive kò dé radio station Oríyọmí Hamzat Àgídìgbò, kò débẹ̀ accident yẹn fi ṣẹlẹ̀. Kí wọ́n á lọ ṣe kí n sọ bẹ́ẹ̀, mọ́tò kan bàjẹ́ bẹ́ẹ̀, mọ́tò lẹ̀, kì í ṣe péjọ yẹn ló bàjẹ́ bí mo ṣe gbọ́, wọ́n sì fi ilẹ̀ sẹ́bàá ọ̀nà. Mọ́tò tó kìkì wà nínú ẹ̀, òkìkí ló jókòó wájú, mọ́tò yẹn overtake mọ́tò, ó nọ́mà díẹ̀, oye lórí àwa àmọ̀pọ̀ tí dráìfà yẹn wà, ó overtake ní èmú pé kó ya mọ́tò yẹn lẹ̀, lọ́lọ́ lè ṣe alábàápàdé mọ́tò lẹ̀ tó wà ń bẹ̀. Gbogbo àwọn òṣìṣẹ́ Ultima àbí kílẹ̀ ń pè wọ́n, mo dúró níbì kan lásán lọ́nà olódó, mo fẹ́ béèrè ọ̀nà, ènìyàn mú mi mọ́lẹ̀ ń bẹ̀, wọ́n dẹ̀ gba 30,000 lọ́wọ́ mi. Àìmọye ibikíbi tá àti máa dúró, wọ́n ti mú mi wò mú mi yọ̀tẹ̀ méjì abẹ́ mẹ́ta, ó wọ̀ pé dúdúró lásán pa fẹ́ béèrè ọ̀nà. Irú mọ́tò bẹ́ẹ̀ yẹn dẹ̀ wà l'express, ó dẹ̀ fi ń lojọ́ kìíní jọ́ kejì. Láftà accident yẹn ṣẹ̀ṣẹ̀ wá gbé mọ́tò yẹn kúrò bẹ́ẹ̀, mọ́tò yẹn ní ẹ̀ lọ rí kọlù. Àwọn ni wọ́n ṣe ń sábà bíi, a mọ̀ pé kádàrá máa ń kò, Ọlọ́run dẹ̀ ní ń pààyàn àbí kú ní ń pààyàn, ṣùgbọ́n ikú jàre ẹ̀dá torí pé kú ní sábàbí. Tó wá jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá yẹn ni wípé àwọn ni wọ́n rescue rẹ̀, wọ́n gbìyànjú, kódà wọ́n ń gbé lọ Sádé Ọ̀yọ́ hospital pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó, àwọn road safety, kó tó di pé wọ́n confam pé táwọn bá gbé dé hospital pẹ̀lú bí ó ṣe mímọ́ ẹ̀, àwọn ẹbí rẹ̀ wọn ò ní ṣàdúrà fáwọn, ẹ sì rí yàn báyìí ẹ sì tó ń gbé lọ hospital. Torí pé subhanallah, accident yìí máa bà bọ́dí òkìkí jẹ́ o, ibi pé bó bá yè gan, astaghfirullah, ọlọ́mọ ṣe lẹ́ni tá a máa tọrọ kú fún. Kíkí kú. Kí wọ́n tó wá ṣe gbogbo necessary things tó yẹ kán ṣe, kán tó wá gbé lọ sí, kán tó lọ embalm ẹ̀ sí Odògbó barracks. Ibẹ̀ ni wọ́n ti rán gbogbo inú ẹ̀ tí wọ́n ti dá gbogbo òfin ẹ̀dọ̀ tó jáde, wọ́n ti dá padà. Wọ́n ṣètò rẹ̀, wọ́n dírẹ́sì ẹ̀, wọ́n dẹ̀ bá wa páàkì ẹ̀. Ìjọ yẹn náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kú bẹ́ẹ̀, tọ́lọ́pọ̀ ò bá ṣiṣẹ́ bó ṣe yẹ kán sí, torójú ẹsẹ̀ ní fóònù ti kú. Haúsá kan lórí fóònù, small fóònù rẹ̀ he, kò tí ì tẹ̀ wá lọ́wọ́ o, ṣùgbọ́n à ń pe Haúsá yẹn sì ń gbé, àwa ti ní kó bá wa mú lọ fún DPO tó wà ní Àkóbọ̀ police station, kán bá wa mú fóònù yẹn lọ fún, ó lóun rí. Bí fóònù ẹ ti kú, àwọn ọlọ́pàá ìwà ṣe dáadáa, wọ́n yọ sim card ẹ̀, wọ́n fi sínú ẹ̀, ìwọ̀nba nọ́mbà tó wà lórí sim ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pè, tá a fi confam pé òkìkí ti wà ní condition báyìí níjọ́ kejì. Àìmọye èyí bẹ́ẹ̀ tó lọ tí wọ́n àtẹ̀rí mọ́ àtòkú àtàyè nígbà tí wọn ò bá rí ibi tán fẹ́ locate ẹ̀ sí. Mo sì mú dání lójú pé tí wọ́n bá ya fọ́tò òkú rẹ̀, tí wọ́n bá send ẹ̀ sórí social media, ẹ̀ lè dá mọ́. Èmi gan tá a jọ jẹ́, tá a jọ mú ń jọ náà, aṣọ
tọ́wọ̀ ni mo fi mọ̀ pé kú ọ̀rẹ́ mi ni. Subhanallah. Ó tún jẹ́ kí n sọ gbogbo eléyìí, mo fẹ́ kí gbogbo wa kẹ́kọ̀ọ́, pàápàá jùlọ àwa tá a bá lóbì tàbí tá a bá ní ẹnìkan tí ó bá máa ń pè wá sákíyèsí, ẹ jẹ́ á máa fura, ẹ jẹ́ á máa létí méjì, ẹ má jẹ́ á máa dúró pé ẹni àtọ́lọ́run mi ni. Èèyàn náà lọ́lọ́run èèyàn náà lọ́lọ́run ó sì rán sí èèyàn. Astaghfirullah, ó ṣe é ṣe tí ó bá lísìn sí màmá ìjọ náà káwọn nǹkan kan ó fòrò, ṣùgbọ́n bí ikọ́ mọ́ lọlé náà kọ́, yóò sáfẹ́ lọlé gbogbo gbèsè tí ó bá gbé, ṣùgbọ́n àkọọ́lẹ̀ ti kọ́. Ìdí nu ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò, ẹ jọ̀ọ́ tọkọ̀kan bá ti bàjẹ́ sójú títì, ẹ máa bá wa ṣètò wíwọ́ kúrò bẹ́ẹ̀. Pàápàá jùlọ ẹ̀yin mọ́tò tẹ́ gbèrò lásìkò ọdún báyìí, ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, torí kò dá mi lójú pé mọ́tò tó gbé Òkìkí só níná, àbí tó bá níná ṣé bírèkì rẹ̀ dáa tó fi di pé wá lọ kàn bọ mọ́tò tó lọ fẹ̀gbẹ́ ẹ̀jà. Ẹ̀yin náà ẹ wo mọ́tò yẹn, ẹ wò iwájú, ẹ rí i pé sáìdì ibi tí òun gangan jókòó sí ìní dírẹ́fà yìí lọ fi já. Tí dírẹ́fà ń bẹ láyé àbí ò sí láyé, àwa ò tiẹ̀ wádìí, torí wọ́n lòun náà ṣe léṣe, yóò tiẹ̀ ṣe léṣe. Wọ́n lọ́pọ̀lọpọ̀ èrò tó wà ń bẹ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run wọn wà, ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ UCH, àwọn ọlọ́pàá iná wọn gbìyànjú débẹ̀. Ìdí nìyẹn tá a fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá àkóbọ̀. Wọn ò ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé, nígbà tá a tún wá débẹ̀ wọ́n pọ́n wálé, wọ́n ṣe dáadáa. Láì gbowó lọ́wọ́ wa ní ìrírú ẹ̀rí, kì í ṣe pé torí pé a jẹ́ celeb, even though nínú ìlànà wípé torí pé táwọn ò bá rí ẹni tó jẹ́ blood family ẹ̀, àwọn ò ní gbé e lẹ̀, àwọn ò sì ní jẹ́ kárí. Fúnra ọlọ́pàá yẹn ló ní òkè òun mọ baálẹ̀ kan rí lágbo ilé family house wọn lókè ìwò tá a dárúkọ. Àwọn ni wọ́n pe baálẹ̀ tó ní wọ́n mọ wọn, ọmọ àwọn ni ọ̀rẹ́ àwọn tímọ́tímọ́ lókìkí. Wọ́n á lọ sọ́dọ̀ wọn, wọ́n á lọ sọ fún ìyá àti bàbá wọn, àwọn wọn wà ń bẹ̀, àwọn alágbèjà wà ń bẹ̀, tàmọ̀dó wà ń bẹ̀. Pàápàá jùlọ pẹ́ mi lọ sọ́dọ̀ gómìnà Ọ̀yọ́ state nínú ẹgbẹ́ TAMPAN, Yèyé Bọ́sẹ̀ Akínọlá àtàwọn ikọ̀ wọn, Princess Fik Àjíbọ́lá, gbogbo wọn ni wọ́n dúró lórúkọ TAMPAN. Ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tá a ná láàrin ìlú àti bá a ti gbé mọ́tò, bá a ti lọ gbà ní ibi tó wà nǹkan ìrìn àjò yẹn, ẹgbẹ́ ló dà fún, torí pé wọ́n mọ̀ pé Òkìkí náà ń ṣẹgbẹ́, ó dẹ̀ dá nínú ẹgbẹ́. Ẹ jẹ́ kí gbogbo wọn dá, ẹ jẹ́ á gbìyànjú, wọ́n rẹ́ kọ̀kọ́ gan. Níparí ọ̀rọ̀ mi, ìtọ́jú òbí dọwọ́ wa o. Ìgbà táwa jọ pera lọ́rẹ̀ẹ́ Òkìkí, àwa lọ́rọ̀ Òkìkí, àwa lólùfẹ́ Òkìkí, àwọn òbí Òkìkí dọwọ́ wa o. Bá a ṣe gbìyànjú agbára wa, a mọ̀ pé a lè ṣàdéhùn, ń ṣe bí ìyá òjò yá, ń ṣe bí bàbá ò lè jọ bàbá, kódà ń ṣe bí ọmọ ò lè dàbí ọmọ. Ṣùgbọ́n ìgbìyànjú tí gbogbo wa bá ní lórí ìrìn àjò Òkìkí, ibi tó bá rìn àjò dé, ẹ jẹ́ á gbìyànjú. Òkìkí lọ́mọ kékeré o, tí ó ju bí ọmọ ọdún bóyá 6 ní 7 lọ, àbí kọ́mọ̀ tiẹ̀ tó bẹ́ẹ̀ gan. Àdúpẹ́ lọ́wọ́ tó lórí tẹlẹ́mù, gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tá a gbà àgọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń mẹ́sẹ̀jì, gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa kẹ́dùn lórí social media. Òtítọ́ ìrìn àjò Òkìkí rẹ̀ gbọ́ yìí o, kí nǹkan kó mọ̀ bá máa jáde láburú nípa Òkìkí. Gbogbo ẹgbẹ́ òṣèré nílùú Ọ̀yọ́, àtúndì ìyá Ọ̀yọ́, Wùmí Bello ni èlò máa dárúkọ gbogbo yẹn. Gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá nílùú Ọ̀yọ́. Bákan náà nílùú Ògbómọ̀ṣọ́, Ààrẹ Jẹ́ Káyínfà, Ìyálóde Àjáàwá àti gbogbo àwọn akọ tí wọ́n jọ kọ́ wọrin. Nílùú Ìṣẹ̀yìn náà ńkọ́, èèyàn mélòó la fẹ́ kà, bàbá rẹ̀ Ifáníyì, ọ̀rẹ́ tímọ́tímọ́ Òkìkí ni, Pírápírá àti gbogbo wọn pátápátá. Níbàdàn, ó jọ wá lójú, wọn ní bọ́ba àlùkù, ikú ò lè yẹ bó ṣe yẹ Òkìkí. Sọ wá yẹ kọjá pé kú ní ọyọ Òkìkí. Òkìkí tó sọ kinní kan nígbà tá a lọ sìnkú àná rẹ̀,
l'Ógbómọ̀ṣọ́. Àwa àwọn kan ò lè lọ torí pé wàhálà bandit tó ṣẹlẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbá àwọn ọmọ iléèwé tán, ẹ̀rù ń bà wọ́n. Àwa jọ ń sọ ẹnìkan wá gbogbo má bínú o, kinní kan kò sí gbá lọ́ọ̀ mi ni, kò sáwo lọ́ọ̀ mi. Àwa jọ ń decide pé bóyá torí bandit bí ni wọ́n ṣẹ́ òun, ó níjọ́ tí wọ́n lè ṣẹ́ òun, ìjọ́ tó bá ń sòkú ìyá òun tàbí bàbá òun lókè o, tẹ́ bó ń débẹ̀. Wọ́n lẹ́yìn tí ọba wa wá ń gbà náà lọ ṣẹ́ o, àsókìkí kọ́ ní òṣòkú wọn, àsáwọn ni wọ́n sọ̀kú òkìkí. Allahu Akbar. Òkè Ògán mọ̀ pé ògo kan, òpó kan lókè Ògùn ọ̀rẹ́. Now níparí ọ̀rọ̀ mi, ẹ̀yin tẹ́ ń béèrè pé kí ni program, ẹ fẹ́ ṣe gbá, ẹ fẹ́ ṣàwò fòkìkí, òkìkí ọ̀jẹ̀ bẹ́ẹ̀. Individual ò lè béèrè nǹkan kan lọ́wọ́ yín. Ẹnì kankan ò dẹ̀ lè forúkọ òkìkí béèrè nǹkan kan lọ́wọ́ ẹnì kankan. Tó bá tàkókò bóyá 8 days lẹ́yìn tí ó pè lọ́jọ́ Tuesday, á make a prayer fún àti tí kálukú bá wílé ńlẹ̀ láti ṣe lórúkọ association wa campaign. Wọ́n rán mi sí yín, but à ń sọ gẹ́gẹ́ bíi pé àwa tá a jẹ́ èèyàn rẹ̀, gbogbo tá a bá fẹ́ ṣe abẹ́ ẹgbẹ́ náà la gbé sí, torí pé ẹgbẹ́ dúró tì wá, ẹgbẹ́ dẹ̀ ṣe dáadáa fún wa.